sáyé 50 ọdún ẹ jẹ́ ká bọ́ lóríire yọ̀ ká bọ́ lóríire jó. ọmọ Akọ́ládé tán lẹ́ni tó yẹ ká gbé lárugẹ. èèyàn kan pàtàkì tó fẹ́ràn ọba Kéwìdé góńgó ọkọ̀ Adébímpé dábìrà tó pọ̀. bàbá mírẹ́kù Olúwájùwọ̀n máa dá gọ̀dọ̀gọ̀dọ̀. bàbá Táíwò Ìlàjà orí ọpẹ́ ni ó kọ fólúwa. bàbá Énọ́ọ̀kì Kẹ́hìndé mo fẹ́ kó o dúpẹ́. bàbá Bólúwá ti fẹ́ bàbá Ẹniọlá ó yẹ kó o dábìrà tó pọ̀. alásìkí èèyàn aláṣẹ Frontbank Communication Limited ti dá ńláńlá. gbogbo ìgbà tí wọ́n gbé mi lọ sí FCID nígboro Àbújá tí wọ́n ní mo sọ̀rọ̀ síjọba. bàbá ìjìrí ará àsokùn dá ńláńlá kí n lè kúrò látìmọ́lé. bàbá ìjìrí ará àsokùn Ẹdúnjọbí Ẹdúngbáládá orí igi wẹ́rẹ́ lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀. ọ̀bẹ́gìjà bẹ́kẹ́sẹ́ wọlé alákìsà tó fi donígbà sọ. ìran èjì rẹ̀ tẹ́ẹ̀rí kan kì í jọ gàrà àfẹ́ràn orí igi. ọ̀kan ni mo béèrè èjì ló wọlé tọ̀ mí wá. bàbá ìjì rẹ̀ okú gbádùn yọ̀tọ̀ mi. Port Harcourt ló wà tó gbé ń dá ńláńlá. Sunday Akọ́ládé dára níwà ó dára lẹ́gbẹ́. ẹni tó dára nílé ó dára láàrin ìgboro. afúnimáṣẹ̀rẹ̀gùn lọ́kọ̀ Adébímpé ó tún jọmọlúàbí pàtàkì. ìwà ìrẹ̀lẹ̀ tó ní pàtàkì ló jẹ́. Mr. Sunday Akọ́ládé tọ́lẹ́ni tó yẹ ká gbé lárugẹ. Sunday kàwé kì í dá nǹkan tó bá níjẹ. ìwà ìrẹ̀lẹ̀ tó ní ló fi wà nípò àgbà. special made ni Mr. Sunday Akọ́ládé lọ́dọ̀ Olúwa. dúdú yẹmí adúmáradán kò dúdú jù bẹ́ẹ̀ ni kò pupa jù. ó mọ́ lára bí àlárì ó dùn wò dùn rí adùn báròde awẹ̀wò àrà bí ẹni lọ́rẹ̀ sànà ìyàwó. ọmọkùnrin gbọ́ngbọ́n gidi aní púpọ̀ lẹ́wà. òṣùpá gbayì láàrin ìràwọ̀ aṣọ àlágbáyì láàrin onírúurú aṣọ. Sunday ọmọ Akọ́ládé gbayì láàrin ọmọ adarí irun. àjànàkú lọ́kọ̀ Adébímpé ẹni ńlá ni ọ́ tí ń ṣàánú gbogbo mẹ̀kúnnù. ìlú Port Harcourt ló wà tó gbé pawó wálé. okú gbádùn yọ̀tọ̀ mi. Pásítọ̀ Adébáyọ̀ Samuel àti gbogbo ẹbí ẹ̀ ó ní kí n mọ̀ kí ẹ̀bí ọlọ́dún ẹ̀rú o. Pásítọ̀ Adébáyọ̀ Samuel àtìyàwó àtọmọ ẹ̀ pátá ó ní kí n mọ̀ kí ẹ̀bí ọlọ́gbọ́n ìwọ̀fà. ó ní ẹ̀gbọ́n mi o àbùkù òní kàn Ẹlẹ́dùmarè níjà ọkànjú kú. ó ní àṣeyí sáàmù ọdún ayọ̀ lọ́sẹ̀ lágbára lọ́wọ́ Olúwa. ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí ń ṣe baálẹ̀ ọrọ̀. Ọlọ́run ti jáwé pẹ́pẹ́ lónìí ó dìrẹ́ kó tẹlẹ̀ yìí pẹ́pẹ́pẹ́. ó pẹ́ láyé òní mo bá jẹ ọmọ lágbára lọ́wọ́ Olúwa. wàá jayé pẹ́pẹ́pẹ́ òní ṣìṣe. ikú òní yọ láwùjọ èèyàn. ọdún tó ti dojú kọ láti gbà tí wọ́n ti bí ọ. ọ̀pọ̀ èèyàn ní ọtí ẹ̀rírú ẹ̀ rárá tí wọ́n ti dẹni àgbégbìn. 50 ọdún lókè ìfẹ̀rọ̀ rẹ tọ́pẹ́. òní ṣọ̀fọ̀ ọmọ lágbára lọ́wọ́ Olúwa. kó gbọ́ bí olúgbógbó ti gbọ́. kó gbọ́ bí olúgbógbó ti gbò. kó gbọ́ bí àgbàkà tó gbọ́gbọ́gbọ́ tó fọmọ owó sagbára. ọmọ owó yáyáyá dọ́kínní àníkú owó àníkú ọ̀rọ̀ lápò tiẹ̀. Ẹlẹ́dùmarè ò ní jẹ́ òparẹ́ máyé lọ́lọ́ Olúwa ọba ò ní ṣẹ̀wọ̀n. ọ̀gá ni káwọn láàrin òkúta ọ̀gá níyọ̀ láàrin erùpẹ̀. tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tí kíkí ẹjọ́ ìbí tọ́ sí. ọ̀gá ni á láàrin gbogbo ọmọ adarí irun. èso wa níbi ilé rẹ̀ ṣe bùgbé láéláé lọ́lọ́ Olúwa ọba ò ní ṣọ̀fọ̀. ọmọ Ògìgì ọmọ àsọwàrà ọmọ àsọwàrà níjà ọmọ onípò òyòrò ògùdù àjàṣẹ́ ọmọ tó lédòyè ọmọ àkádì ọmọ yẹ́yin sóyè ọmọ etí yẹrí ọmọ ògbògbò létí ọmọ enírè ọ̀sìn ọmọ akẹ́yẹmọ́ ọmọ àsọwàrà níjà ọmọ àjàtẹ́sára mo níyọ̀ mo jàtẹ́ mo lépo ńlé mo jẹ láfunfun ọmọ Ògìgì ọmọ àsọwàrà. ojúlówó ọmọ Ọlọ́run tòótọ́ ojúlówó ọmọ Ọlọ́run ọ̀gá ògo ọmọ Olúwa ọba ó tún gba Jésù lólùgbàlà. bóyá láti ẹ̀ mọ̀ wípé pásítọ̀ oní Sunday Akọ́ládé ní Port Harcourt tó sì ń dá ńláńlá. ìjọ ìràpadà ló wà tólúwa bá sì ti ń gbàkóso. òun lolúwa bá ń lò ń bẹ̀ tí ń dá ńláńlá. tógunlọ́gbọ̀n ọmọ ẹ̀dá
tí wọ́n fi gba Jésù lólùgbàlà. Ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí láṣẹ Olúwa. Pásítọ̀ Samuel Oyèbánjí àtìyàwó àtọmọ ẹ̀ ni wọ́n ní kí n máa ṣàdúrà fún ọ wípé Pásítọ̀ Sunday ọmọ Akolade òdòdó ayọ̀ rẹ kò ní rẹ̀ dànù.